Ayọ̀mídé Àtàndá ó dọdún púpọ̀ tó lò nílé ọlá gbogbo òlú ló bá ọ dúpẹ́ àbá ọ dúpẹ́ oore tó rí ṣe fún ọ ṣìgìdì tí ń bẹ lóde Ọ̀yọ́ ọba àgbókèrè wò ọmọ Àbírónkẹ́ ó lo ọdún púpọ̀ lórí oyè Ọ̀yọ́ mo ṣe kábíyèsí Aláàfin ó padà wáyé wá jọba ní Àtàndá ńṣe ló gbé làṣojú wáyé ẹ má máa ṣàkóbá ọba kẹ́ ẹ má sì tún pẹ̀gàn ọba ọkọ̀ rámọ́ ẹni ìlú ń sìn erin ti kékeré lọ́la lásìkí ọba nílẹ̀ Yorùbá kurukuru olè gbọ̀nà kó tún gbanú ìgbẹ́ ogun tí ò bá tójú bàbá ẹni mú ni kì í gbẹ̀yìn bàbá ẹni mú ni bàbá Babátúndé bògiri ò bá lanu ìdí òní jà kéré ìròyìn Àtàndá ni mo mú wá lónìí ẹ máa fi èsọ̀rọ̀ mi gbogbo gini rárí fọyẹ́ tó bàbá Adéṣẹ́gun tìmùtìmù náà ní alábàárà ọkọ Àbíbátù. Oníta ni Òndáàsà. Òndáàsà jẹ́ olórí àwọn awo mẹ́rìndínlógún tí wọ́n tẹ̀lé Aláàfin Àtìbà wá láti ìlú Ọ̀yọ́ ní. Àwọn ní awo Aláàfin náà tún jẹ́ olùdádámọ̀ràn pàtàkì fún Aláàfin. Àwọn mẹ́rìndínlógún ni wọ́n, Òndáàsà sì ni olórí wọn. Lẹ́yìn Òndáàsà ní ọkàn ọ̀gbọ́n òsì ẹ̀kẹrin ẹ̀karùn-ún ẹ̀kẹfà ẹ̀keje ẹ̀kẹjọ ẹ̀kẹsàn ẹ̀kẹwàá ẹ̀kọkànlá ẹ̀kejìlá ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún àti ẹ̀kẹrìndínlógún dáàsà. Àwọn wọ̀nyí ni wọ́n ń mójútó ètò ìlú àti ààfin Aláàfin láti ìgbà ìwáṣẹ̀. Gbogbo àwọn wọ̀nyí tẹ̀lé Aláàfin Àtìbà wá láti ọ̀dọ̀ ilé tí wọ́n sì tẹ̀lé sí ibi tí gbogbo wa mọ̀ ní Ọ̀yọ́ tí a wà ní òní ní àdúgbò Oríjọ tí orúkọ ni wọ́n sì jẹ́ ilé Òndáàsà láti ìgbà náà títí di òní. Òndáàsà tó ṣe ojúṣe rẹ̀ náà nínú ààfin Aláàfin ilẹ̀ Bàbá Pupa. Ẹni tó bẹ́ẹ̀ jẹ́ Òndáàsà tuntun ní òní jẹ́ ọmọ Bàbá Pupa tó sì máa ń tẹ̀lé Bàbá Pupa wá sí ààfin láti wá ṣe ojúṣe ní ayé ìgbà náà. Ìdílé àwọn Òndáàsà yìí wọ́n sì jẹ́ ìran olórìṣà odò òrò tí wọ́n sì ń sin títí di òní kábíyèsí. wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe pẹ̀lú ìgboyà pẹ̀lú ìdùnnú. láti púpọ̀ òyìn lọ́lá. yìí bàbá yìí ló jẹ́ abẹ́ wá dàbí yóò. kò ní yà lẹ́nu pé pàtó yẹn dàgbà tó báyìí kó dára àfi tó á rí ilé ìgbé wa. ìyẹn mà pé títí yóò fi ẹjọ́ ẹjọ́ lódùmarè nípè yóò máa kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ náà. Father, come and open the trade in the history of Yoruba. Ìjọba Father mo ní iṣẹ́ rí òpé o.
Mario. Akuba. Doctor.